بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله قل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا àyà yìí ṣe déédéé gbólóhùn tí àwọn bàbá wa lẹ́yìn bá máa ń sọ wípé bí rọ́bà lọ́lógún ọdún ọjọ́ kan oṣù báyìí òótọ́ ọba tódodo bá ti dé irọ́ máa parẹ́ bí ìmọ́lẹ̀ bá ti dé òkùnkùn máa paradà kó tó ní kódòdó òde irọ́ ọmọ gbalẹ̀ rán irọ́ ọmọ ṣe bí ẹni pé òun jẹ́ champion kó tó ní pé ìmọ́lẹ̀ òde òkùnkùn gbalẹ̀ rán ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ bá ti dé òkùnkùn parẹ́ adúpẹ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ń tako Islam wọ́n ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò rẹ̀ ṣe kó jọ apá lójú nítorí bá ti gbé àsọtẹ́lẹ̀ ń pa rẹ̀ tó bá dé kì í ṣe kó máa jọ ẹ̀ lójú èyí ó kàn máa rò pé o àsọtẹ́lẹ̀ yóò òdodo ni. nígbà tí Ọlọ́run gbé Ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ sallallahu alaihi wasallam àwọn kèfèrí àwọn mùnáfìkí àwọn ṣelúṣọbẹ́ wọ́n takò wọ́n parọ́ mọ́ àwọn bàkà ń bẹ tí kèfèrí ń parọ́ tọ́lọ́wọ́ tí nìkan Ànábì ò tọrọ irọ́ yẹn dàbí ẹni pé nǹkan gidi nígbà yẹn tọ́lọ́wọ́ fẹ́ Ànábì tọrọ báyìí irọ́ yẹn parẹ́ ni. ibi tí mo fẹ́ tètè lọ lónìí mo kọ́kọ́ fẹ́ bá gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé òdodo ṣe fọwọ́ bò mọ́lẹ̀ òdodo dàbí èéfín tí wọ́n bá dáná báyìí tí èéfín bá bẹ̀rẹ̀ sí jáde bẹ́ẹ̀ bá fọwọ́ bò èéfín mọ́lẹ̀ àárín ìka èèyàn èéfín máa gbàgbé jáde táwọn yóò rí pé èéfín jáde. àwọn ẹlẹ́bọ wọ́n ṣe ọdún ẹbọ wọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn ò mọ̀gbà tí wọ́n ń dákọ̀ Allahu Rabbi. òkè òdodo ni Allahu Rabbi nìkan ló lè làyàn. ọba àwọn ọlọ́dún ṣẹ̀ṣe wọ́n wá fẹ́ bẹ Ọlọ́run pé kọ́lọ́jà wọn sẹ̀mí wọ́n wá lo Allahu wọ́n sì tún lo àti Rabbi tí Yorùbá máa sọ pé Allahu Rabbi. eléyìí ó ń túmọ̀ sí pé òdodo ni Islam eléyìí túmọ̀ sí pé òdodo ni ẹ̀sìn Allah ẹni tẹ́yìn bá ń bẹ̀ pé ó jẹ́ ìyóṣẹ́ mi ẹrú olúwa rẹ̀ lèèyàn Bible sọ wípé ẹnikẹ́ni tí Ọlọ́run wá fi wọ́n jẹ́rìí ọ̀rọ̀ náà fáwọn mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ti wà lójú ọ̀nà tó dúró dáa àwọn ẹlẹ́bọ tí wọ́n forí balẹ̀ fún òkúta tí wọ́n forí balẹ̀ fún irin tí wọ́n forí balẹ̀ fún odò wọ́n wá fẹ́ ṣàdúrà àfìgbà tí wọ́n pe Allahu Rabbi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin oníṣẹ̀ṣe ìtàǹbá ń sọ nìyẹn tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ ń pe Allah instead tẹ́ fi máa pe òòṣà ọ̀rọ̀ yín máa gbọ́ àwọn olóòṣà ọ̀gá yín pátápátá ló fẹ́ ṣàdúrà fún yín ó sì pe Allahu Rabbi lè tọ́jú pé àwa mùsùlùmí ni oríire míì tí mo tún wá mú wá fún wa lónìí kọ́ máa jáde kún oríire fún àwa mùsùlùmí ká lè mọ̀ pé àwa làwà lójú ọ̀nà kọ́ wá lè jẹ́ ìṣinilétí àti ìpadà kúrò nínú ìṣìnà fún ẹ̀yin ẹlẹ́bọ òun ni wípé ìkànnú àgbàlẹ̀ Yorùbá òun ni Ọ̀dẹ́yìmíká Ọ̀dẹ́rìnlọ à ń sọ fún ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń pera yín ní oníṣẹ̀ṣe ìgbọ́tọ́ yẹ pé ẹlẹ́bọ ni yín à ń sọ fún yín ẹni ká padà sílé aníkínilé ẹni ẹbọ ṣíṣe àní ẹbọ ṣíṣe kò sí àṣírí kankan nínú ẹbọ rúrú àbí ẹbọ ṣíṣe ju ìpànìyàn lọ ìfènìyàn ṣètùtù ìfènìyàn ọmọ ẹ̀dá ènìyàn ìfẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ṣòfò à ń sọ fún yín wípé ẹ̀yin ẹlẹ́bọ kàn kílèmù victimhood ẹ̀yin ní òfin ràn ẹ̀yin ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá ní òfin ràn ẹ̀yin ní ọlọ́jà tẹ́ ẹ wà lórí ìgbẹ́ tẹ́ ń yàgbẹ́ lọ́wọ́ tẹ́ wá ń fọ́ bomú pé ta ló só nínú ìgbẹ́ àti só èwo ló rùn jù àfàwọ̀ Ahmed ṣùgbọ́n nítorí pé àwọn àfáà ilẹ̀ Yorùbá ń tiwa méjìlá pín sí àwọn àfáà kan jẹ́ àfáà kí lọ́lọ́run wí kí l'Ànábì wí àwa lẹ̀ ń pè ní alákatakítí lọ́dọ̀ yín àwọn àfáà kejì ilẹ̀ Yorùbá àwọn ni àfáà tí ẹjọ́ ń jẹ lérewé tẹ́ ẹjọ́ ń fi aṣọ eléwé èrè bora tọ́jà pé báwọn bá rí aburú lọ́wọ́ yín ẹnu wọn ò gbà kí wọ́n pè láburú nítorí wípé àpò kan náà lẹ́yìn àti wọ́n ń pa ìrẹ̀ sí àwọn làfáà lọ́dọ̀ yín ilẹ̀ Yorùbá àwọn ṣèlú sọ bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n máa sọ wípé ẹ jẹ́ káwọn ṣe unity ibi ẹ̀sìn
ẹ̀sìn tí ò jọra wọn, ẹ̀sìn tí ń gbàyàn là tí ń jẹ́ Islam, ó ṣe lè ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn tí ń pààyàn tó jẹ́ ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn òòṣà. A wá sọ fún yín, ẹ ká gidi borí, ẹ wá ń claim victimhood, ẹ jẹ́ òfẹ́ràn ọlọ́jà, ẹ wà lórí ìgbẹ́, ẹ ń pariwo pé àwọn èèyàn ń só, ẹ ń sọ wípé wọ́n ń ba ẹ̀sìn ìbọ̀rìṣà lórúkọ jẹ́ ni, kì í ṣẹ̀sìn pààyàn, ẹ̀sìn ọmọlúàbí ni. Ókè, mo wá ní òkè, ìdá ahun náà la máa fi pa ahun, a ní fi lọ́rùn lẹ̀kẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin olóòṣà. Orí ibú tọ́lọ́wọ́n bá ti bá wa kókó ńlẹ̀, tó lo ìsìláàmù láti kókó ńlẹ̀, a ní jẹ́ kẹ́ ẹ dá àwọn ọmọ Yorùbá padà sínú orí burúkú yẹn. Ìpànìyàn, ìfẹ̀mí ènìyàn ṣòfò tí ìsìláàmù tó ti bá wa kókó ńlẹ̀, tọ́lọ́run tó lo òfin táwọn òyìnbó gbé wá tó bá wa kókó ńlẹ̀, a ní dà kẹ́ ẹ dá àwọn èèyàn padà sínú ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹbọ kò ní nǹkan kan, ẹbọ rúrú ò ní nǹkan kan ju ìpànìyàn lọ. In tó ń jẹ́ ẹbọ rúrú banditry ni, in tó ń jẹ́ ẹbọ rúrú òòṣà ṣíṣe, ìfẹ̀míṣòfò, ìta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ni. Ẹ wá ní rárá, mo wá mú nǹkan kan wá fún ẹ̀yin èèyàn wa lónìí, kẹ́ ẹ wá gbọ́ gangan. Ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ní tí mo fẹ́ mú wáyìí. Mo kàn fi àsìkò yìí pé Alhaji Laji Abbas tó jẹ́ ààrẹ òpìtẹ́ ilẹ̀ Yorùbá wípé tọ̀ iṣẹ́ yìí délẹ̀ o. Méjì ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ ìpín sí. Èmi ò mú religious aspect of it, ibi ẹ̀sìn tó kàn mí ń bẹ̀, torí pé ní tèmi mọ̀ ń pẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn. Màá fi ọ̀rọ̀ ìtàn lẹ̀ fún Alhaji Laji Abbas, ọmọ wọn ní Òkè Adú nílé onímọ̀, tó wá yanjú historical side of this matter. But èmi ò yanjú ọ̀rọ̀ ẹ̀sìn tó wà ń bẹ̀. Ọ̀rọ̀ Kùránì kọ́ láti bá ń sọ̀rọ̀ lónìí, ọ̀rọ̀ àdìsí ànábì kọ́ láti bá ń sọ̀rọ̀ lónìí, ọ̀rọ̀ ara yín gangan, ìdá ahun la fẹ́ fi pa ahun. Imam Muhammad, ẹ bá mú ọ̀rọ̀ yẹn wá kí gbogbo wa ká gbọ́ dáadáa o, kí n tó wá ṣe analysis lórí ẹ̀. Ìkan nínú àgbàlẹ̀ Yorùbá tó jẹ́ jagunjagun, tí ó jẹ́ èèyàn pàtàkì tí Yorùbá ò gbọ́dọ̀ kọ ka rẹ̀ kí wọ́n má fìgbà kọjá, wọn ò gbọ́dọ̀ kọ ka rẹ̀ kí wọ́n má fi ewé bò ó, òun ni Balógun Ọ̀dẹ́yìmíká Ọ̀dẹ́rìnlọ. ẹ wá gbọ́ àṣírí níta tí ń sọ fún yín tipẹ́tipẹ́ nípa àwọn ẹlẹ́bọ, ẹ gbọ́ lónìí. Àdúgbò lọ́dọ̀ Ọlọ́run wípé iléeṣẹ́ ìròyìn BBC wọ́n tẹkọ̀ létí, wọ́n gba ilé bàbá wa kan pàtàkì nílẹ̀ Yorùbá, Ọ̀dẹ́yìmíká Ọ̀dẹ́rìnlọ. Ṣé bí ń tẹ̀yìn ẹlẹ́bọ ọmọ ẹ̀sìn sọ fún wa náà ni pé ká padà sílé, àwa ní òkè ẹja padà sílé. Ṣùgbọ́n ilé wo lẹni ká padà sí? Ẹni ká padà síbi ìfèèyàn rúbọ, ìfẹ̀míṣòfò, ìtì obìnrin mọ́lé, ìpa obìnrin nípakúpa, ìjẹgàba, ìjẹ ogún ológun mọ́tẹni. Àwa ní ilé tí ẹja padà sí ni Ìsìláàmù tó kó gbogbo orí burúkú kúrò ńlẹ̀, tó forí rere rọ́pò. Inú wa wá dùn pé ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin ẹlẹ́bọ gan, kìí ṣe oníṣẹ̀ṣe, ẹ̀yin ẹlẹ́bọ fúnra yín náà lẹ́wọ́ ajá mọ̀ pé ìdí Ìsìláàmù ní ilé gidi tó yẹ ká padà sí, pẹ̀lú wákà yín tẹ́ ẹ dá lọ́jọ́ tẹ́ ń ṣe ẹbọ dé tẹ́ ń pè ní ìṣẹ̀ṣe dé, wípé ọlọ́njájọ́ sàmọ́dún, ọlọ́njájọ́ sàmọ́dún, bọ́bá wọ̀lá aláwùrà bí o, aláwù rọ̀bí, ilé táwa ń pè yín sí pé ká ẹ padà sínú. Ẹ wá wo ibi táyín ń pè àpé ká padà sí, la fẹ́ gbọ́ lẹ́nu ìkan nínú àwọn èèyàn ńlá nílé bàbá wa Ọ̀dẹ́yìmíká Ọ̀dẹ́rìnlọ. Ẹjá gbọ́ kí ni ẹ̀sìn ẹbọ, kí ló wà all about, kó tó di pé èèyàn máa pè wọlé. Bismillah. máa mú Fúlàní bọ̀ sóòṣogbo á fi ìyànra ìrà ìgbódò ọba ogun 145 ẹni bàbá jà tí mo tó jáde láyé. Bàbá wa tí a fẹ́ sọ̀rọ̀ pa àwọn yìí, wọ́n ń kí wọ́n ní ọmọ amú Fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo, ọmọ amú Fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo. That is pé àwọn Fúlàní, so èyí tẹ́ ń sọ̀rọ̀ àwọn Fúlàní lónìí, kó bá jẹ́ wípé retaliation làwọn Fúlàní náà ń retaliate o, torí pé ìkànnì àwọn Yorùbá náà ni wọ́n ń fi Fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo yìí o. Ẹja tún gbọ́ o, ẹja tún gbọ́ o. jà tí mo tó jáde láyé ogun 145 ẹni bàbá jà tí mo tó jáde láyé.
bàbá wa tí a fẹ́ sọ̀rọ̀ wọ̀nyí. ọmọ amú fúlàní bọ̀ sọ Òṣogbo á fi ìyànra ìrà ìbúdú ọba. wọ́n ní ọmọ amú fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo á fi èèyàn ràìrà ìbọ odò ọba. mo fẹ́ ká gbọ́ dáadáa ni o èèyàn ni fúlàní o wọ́n ń fi fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo. Yorùbá ntẹ́ Yorùbá ní ká padà sínú o ìtàn yìí n tó fún mi láǹfààní àti gbé ni pé ó ti dìròyìn BBC ti gbé èmi ń kóòtì àwọn BBC ń sìn mo dẹ̀ ń kóòtì bàbá tí wọ́n jẹ́ ọmọlé ọdẹ́rìn lọ yìí lórí social media èmi kẹwàá fẹ́ yanjú religious aspect ọ̀rọ̀ ẹ̀sìn tó wà ń bẹ̀ tẹ́ fi mọ̀ pé ntẹ́yìn ẹlẹ́bọ ń pè wá padà sí yẹn ẹ fẹ́ rán wa lóko ẹrú nìyẹn. Alhaji Laji Abbas bantagi wọn o Alhaji Laji Abbas ni wọn wà yanjú historical aspect of it but ẹja gbọ́ òkì yẹn ẹja gbọ́ òkì yẹn ọ̀ya ẹ kí bàbá ká gbọ́. Fúlàní bọ̀ sọ Òṣogbo á fi ìyànra ìrà ìbúdú ọba ogun 145 ẹni bàbá jà. wọ́n ní bàbá yìí ni ọmọ amú Fúlàní bọ Ọ̀ṣun Òṣogbo ọmọ àfi èèyàn ra ìrà ìbọ odò ọba so bíbọ Ọ̀ṣun èèyàn náà fi ń bọ̀ Ọ̀ṣun ṣẹ́ẹ̀tìrí báyìí odò ọba èèyàn náà tó fi ń bọ àti Ọ̀ṣun Òṣogbo àti odò ọba bíbọ yìí o ẹ̀sìn ẹbọ ni o èèyàn náà wá ń fi ń bọ so ẹni tẹ́ bá ti fi bọ Ọ̀ṣun yẹn abẹ́ntẹ́ fi bọ odò ọba yẹn ẹni yẹn ti kú láéláé nìyẹn wọ́n ní bàbá yìí ogun 145 náírà kan tó kù láyé ẹ̀yin ọmọ ẹlẹ́bọ tẹ́ ń pera yín ní aláṣìṣe oníṣẹ̀ṣe tẹ́ ń pera yín ebe ẹ̀ máa sọ wípé àwa mùsùlùmí ọ̀rọ̀ tiwa bí ogun ni èèyàn pàtàkì ní bàbá wa Ọdẹ́yìnmíká Ọdẹ́rìnlọ yìí nílẹ̀ Yorùbá o ọmọ Yorùbá tó bá ní Ọdẹ́yìnmíká Ọdẹ́rìnlọ yìí ṣèyàn pàtàkì according to ìgbàgbọ́ Yorùbá gbogbo Yorùbá gbà pé ọmọ àlè ni in tí bàbá aláyín wá ń ṣe kí ló tẹ̀ ń fi ń bú ẹlòmíì bàbá ìkànnì bàbá aláwa nílẹ̀ Yorùbá náà ní mú Fúlàní ń fi ń bọ Ọ̀ṣun Òṣogbo ń fi èèyàn ràìràì ń fi ń bọ odò ọba wá ní ogun 145 ni bàbá ìjà nígbà tí ń bẹ láyé Balógun Ọdẹ́rìnlọ ẹja máa gbọ́rọ̀ yẹn síwájú. mo tó jáde láyé. ok sójú ẹni show. ọ̀yá. láàánilẹ̀ sọdẹ lọ sí ìlú Àjàgbà ní etí Ìlọrin ibẹ̀ ló ti pàdé ọmọbìnrin kẹtẹ́ ń pè ní òye ní ọ̀hún ọmọ àràgbérí so ó fi ṣaya kò tọ́jọ́ kò tó sùn ó fẹ́ra kù olóyún ìgbà tí ó bímọ tán wọ́n pe kó ewu gbogbo wọn sọ lọ́jọ́jọ́ rẹ̀ nígbà dáhùn pé bàbá ọdẹ tá a rí láìpẹ́ yìí ńkọ́ ọkọ yẹn ni bàbá ti rìn lọ ní oko ṣé wọ́n sì ti sọ yí pé nígbà tí wọ́n dá kọ̀sẹ̀jáyé rẹ̀ pé alágbára ọmọ ní ìlú màkàrin ṣùgbọ́n ọkọ tí wọ́n bá kọ́kọ́ pè tọ́jú ọmọ téèyàn ni yóò máa jẹ́ ìgbà tí wọ́n béèrè lọ rẹ̀ pé níbo ni bàbá lọ tó ní bàbá ti rìn lọ wọ́n bá ti ń pọnmọ lọ́dẹ̀ lọ kí Lánílẹ̀ tó dé Lánílẹ̀ bá dáhùn pé bàbá mi ìgè àdùbí ọdẹ ni èmi Lánílẹ̀ ọdẹ ni mí ẹ tó wá sọmọ mi lọ́dẹ̀ lọ àjẹpẹ́ ọdẹ yìí mi kánú. ṣé ẹ gbọ́ báyìí ṣé àwọn pé Ọdẹ́yìnmíká Ọdẹ́rìnlọ típíkù Yorùbá name ni àbí Ọdẹ́yìnmíká Ọdẹ́rìnlọ ìkànnù pàtàkì iṣẹ́ tí Yorùbá dẹ̀ máa ń ṣe níṣẹ́ ọdẹ ok so eléyìí túbọ̀ sí pé a fẹ́ mọ kí ni ìpìlẹ̀ tẹ̀yìn ẹlẹ́bọn ń pè wá sí gan pé ẹ padà wálé o kí ni wọ́n ń ṣe nílé ńjọ́un a fẹ́ mọ̀ máa gbé síwájú sí kó lọ bí tí a fẹ́ gẹ́gẹ́ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ok ọ̀rọ̀ ìkànnù típíkù Yorùbá leader la fẹ́ sọ ẹ wá já padà sílé according to àwọn ọmọ ẹlẹ́bọn gẹ́gẹ́ bí ẹ ṣe wí ọ̀ya. inú rẹ̀ bẹ́ fàálẹ̀ ìyàwó rẹ̀ tó lóyún nú àti bàbá kúrò nílọrin tó lọ sí Olúpọ̀nà ìgbà tó dé Olúpọ̀nà wọ́n fi jẹ olóde Olúpọ̀nà pé èèyàn lálẹ́ tó dé yìí ẹ̀yà olóde wọ́n fi bàbá tó Olúpọ̀nà sẹ́dẹ̀ mọ̀ pé ara jagunjagun ìbalẹ̀ bàbá kúrò bẹ́ẹ̀ wọ́n lọ ilé ìràn wọ́n lọ ilé ogbó ibẹ̀ ni wọ́n ti gbọ́ wípé Ìbàdàn tú. ṣe gbọ́ báyìí bàbá tá à ń sọ yìí Ọdẹ́yìnmíká Ọdẹ́rìnlọ yìí wọ́n lọ Ìlọrin wọ́n lọ ilé ìràn wọ́n lọ ilé ogbó ni bàbá yìí wà tí ẹ gbọ́ pé Ìbàdàn ti tú kí ló tú Ìbàdàn Ìbàdàn táwa yìí náà ni o Ìbàdàn ti tú kí ló tú Ìbàdàn ok ọ̀ya kí ni wọ́n á ṣe ọ̀ya ẹgbẹ́ sókè. gbogbo ní Ìbàdàn ó sì kún babaláwo gbé fásálẹ̀ ó gbé fàjálẹ̀
Ifá sọ wọn ó ní apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje níwọ̀n ìbọn bàdà. ẹ̀yin ọmọ ẹlẹ́bọ ẹni ká padà sílé àwa ní kíni lé ẹni ká máa ṣe táwọn bàbá aláwa máa ṣe ń jọun ìkànnì táwọn bàbá aláwa máa ṣe ń jọun òun ni wọ́n ṣe yìí àwọn àgbọ̀ rìsọ́ọ̀tì ẹ̀ kí ni nǹkan náà wọ́n ní Ìbàdàn ti tú bàbá wọn dẹ́yìn kan dẹ́rìn lọ yìí wọ́n sọdẹ lọ Ìlọrin gbogbo àti bàbá wà ńlọrin mú àwọn Fúlàní orí lọrin kọ́ńkà kẹ́lẹ́ mọ̀ pé alágbára ilẹ̀ Yorùbá ni bàbá yìí lóòótọ́ ok bàbá yìí kú òun bẹ́ẹ̀ wọ́n lọ ilé ìràn wọ́n débẹ̀ wọ́n ní èèyàn ńlá lélẹ́yìí wọ́n fi jolú ọdẹ wọ́n kó ilé ìràn bàbá lọ ilé ogbó nígbà bàbá délé ogbó wọ́n tún ní èèyàn ńlá lélẹ́yìí yes ilé ogbó yẹn ni bàbá ti wá gbọ́ pé Ìbàdàn ti tú ṣàpè Ìbàdàn bàbá sì ti wá Ìbàdàn túkẹ̀ kí láwa ṣe ntẹ́yọ̀ ọmọ ẹlẹ́bọ ní ká máa ṣe wọ́n bá ṣe ìgbà yẹn kí ni wọ́n ṣe wọ́n gbé fàjẹlẹ̀ ṣèbí ntẹ́yọ̀ ẹlẹ́bọ ní ká máa ṣe nu ká máa wo àkọsẹ̀jáyé wa ká máa wo fá gbogbo tá a bá fẹ́ ṣe ká máa béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín àbí ok wọ́n gbọ́ pé Ìbàdàn ti kú ńgbà Ìbàdàn ti kú kí ni ẹni kó ṣe wọ́n gbé fàjẹlẹ̀. ni wọ́n ti gbọ́ wípé Ìbàdàn tú wọn kí babaláwo dífá pé bò ní Ìbàdàn ó sì kún babaláwo gbé fásálẹ̀ ó gbé fàjẹlẹ̀ Ifá sọ wọn ó ní apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje níwọ̀n ìbọn bàdà tí Ìbàdàn ó fi kún wọ́n ti rí apẹ̀rẹ̀ ìkuru méje wọ́n rí apẹ̀rẹ̀ ìsàn méje ó kọ odidi ẹni méje alógọdẹ yẹn kọ́. sáfìsì yẹn ni o sáfìsì yẹn ni o wọ́n ní bòdì Ìbàdàn ó ṣe kún wọ́n ní ẹjẹ́ gbọ́n táwọn ọmọ ẹlẹ́bọ ń wì táwọn ọmọ ẹlẹ́bọ ní ká máa ṣe kéne wọ́n ní ẹgbẹ́ fàjẹlẹ̀ ẹbí ẹlẹ́rìí ìpín léèrè bó bá rú ni lójú àbílẹ̀ léèrè ebi tẹ́yìn ọmọ ẹlẹ́bọ ní ká padà wá sínú nílà àwọn bàbá wa ṣe yìí o ẹjẹ́ gbọ́ rìsọ́ọ̀tì ẹ̀ tẹ́ fi mọ̀ pé tí wọ́n bá ní ẹ̀sìn wo gangan lẹ̀sìn tó sọ̀pọ̀tì banditry ẹ̀sìn wo gangan lẹ̀sìn tó sọ̀pọ̀tì human sacrifice ẹ̀sìn wo lẹ̀sìn tó sọ̀pọ̀tì blood shedding ẹ̀sìn wo ni ẹ̀sìn tó sọ̀pọ̀tì human slaughtering ẹ̀sìn ẹbọ ni Ọlọ́run níjà padà bẹ́ẹ̀ mọ́ ọ̀yá kí ni fáwí. bíbí inú rẹ̀ bẹ́ fà á lẹ̀ ìyàwó rẹ̀ tó. kí ni fáwí. sẹ́dẹ̀ mọ̀ wípé pé Ìbàdàn tú wọn kí babaláwo dífá pé bò ní Ìbàdàn ó sì kún babaláwo gbé fásálẹ̀ ó gbé fàjẹlẹ̀ Ifá sọ wọn ó ní apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni. apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje ṣàpẹ̀rẹ̀ tiẹ̀ nọ́mà apẹ̀rẹ̀ ìkuru méje apẹ̀rẹ̀ ìsàn méje odi. odidi ẹni. La ilaha illallah àwọn yẹn ti gbọ́ báyìí Ahmed tó ẹ wá jẹ́ kí n ṣe religious analysis lórí ọ̀rọ̀ yìí according to bàbá yìí tó lè jẹ́ pé èèyàn pàtàkì ní Ọdẹ́rìn lọ ìtàn bàbá wọn nípa yìí wọ́n ní bàbá àwọn Ọdẹ́yìnká Ọdẹ́rìn lọ àgbàlagbà Ọdẹ́rìn yes ìṣẹ̀lẹ̀ Yorùbá nù wọ́n ní ó sá. Balógun Ọdẹ́rìn lọ according to ìtàn ilé wọn tí wọ́n gbé jáde BBC ló gbé o ẹni yìí ló dẹ̀ jókòó tó ń grant interview o ọmọ ilé Ọdẹ́rìn lọ sí nítorí mo mọ ìlà ojú wọn mo mọ tí àwọn ilé Ọdẹ́rìn lọ máa kọ sójú báyìí so a jẹ́ pé Dan Halali ọmọ ilé Ọdẹ́rìn lọ ni bàbá tó ń pìtàn ilé Ọdẹ́rìn lọ yìí wọ́n ní bàbá Ọdẹ́rìn lọ ọ wà ní ogbó ló bá gbọ́ pé Ìbàdàn ti tú kí láwa ṣe tí Ìbàdàn fi kún padà wọ́n ní òlé tó bá wọn ẹ̀sìn táwọn ọmọ ẹlẹ́bọ̀ ọ̀sìn náà ní káwa ayé ìsìn ọmọ ẹ̀sìn kíni wọ́n ní ẹbí falẹ́rè wọ́n bá gbé fàjẹlẹ̀ yín èèyàn mi o wọ́n nígbà wọ́n gbé fàjẹlẹ̀ Ifá ṣe bí ṣe máa ń ṣe nígbà tí ọkọ̀ ní nǹkan mi tí ó ṣe jù bá náà lọ Ifá bá ní kí wọ́n wá odidi apẹ̀rẹ̀ ìkuru méje Ifá ní kí wọ́n wá apẹ̀rẹ̀ ìsàn méje Ifá ní kí wọ́n wá odidi ẹni méje èèyàn méje ni wọ́n fi rúbọ so ẹ̀yin ẹlẹ́bọ ṣe wá sọ wípé ẹ̀sìn ẹbọ ẹ̀sìn òòṣà bíbọ kì í ṣẹ̀sìn ìpààyàn wọ́n wá rí apẹ̀rẹ̀ ìkuru méje ó ti stand by ìyẹn make sense wọ́n rí apẹ̀rẹ̀ ìsàn méje ó stand by
ìyẹn make sense ó kù bí ó ṣe rí èèyàn méje wọ́n ní àwọn òréyàn wọ́n ní bàbá àwọn Ọdẹ́rìnlọ gangan Ọdẹ́yìnká Ọdẹ́rìnlọ ó sì bí ọmọ 6 nígbà náà ìyàwó rẹ̀ wà nínú oyún ká ní ẹyọ kan lọmọ tó wà nínú oyún ìyàwó rẹ̀ yóò jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀keje tọ́dẹ́rìnlọ ń retí bíbí rẹ̀ Ọdẹ́rìnlọ bá kó ọmọ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà lẹ̀ pé ẹ fi wọ́n ṣe tutù ń bọ̀ kó ọmọ rẹ̀ lẹ̀ pé wọ́n fi wọ́n ṣe tutù wọ́n ní kéèpé méje ni Ifá ní káwo fi bọ òòṣà ó ní àwọn òun tó lóyún nù yìí ẹ mú mọ́ wọ́n ní wọ́n wá dúnbù àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà àti aláboyún lórúkọ ìbọ̀rìṣà orúkọ òòṣà ṣíṣe orúkọ ẹbọ wọ́n fẹ́ rúbọ kí Ìbàdàn ó lè kún apẹ̀rẹ̀ èkuru 7 apẹ̀rẹ̀ ìsàn 7 odidi ẹni 7 bàbá Ọdẹ́rìnlọ òun ló wá jẹ́ aláàánú ìgbà náà ó wá kó ọmọ tiẹ̀ 6 lẹ̀ ó tún wá fi ìyàwó rẹ̀ tó lóyún ó fi sì keje bóun ni wọ́n ṣe wá ṣe wọn ò tiẹ̀ yìnbọn pa wọ́n lù wọ́n pa wọ́n dá wọn dùbúlẹ̀ àfà wọ́n dúnbù wọn they slaughtered them wọ́n wá gba ẹ̀jẹ̀ wọn sínú gbá ẹ dákun ta ni ẹni tó fa àwọn èèyàn lẹ̀ pé kí wọ́n pa ẹlẹ́bọ ta ni àwọn èèyàn tó pa àwọn èèyàn yìí ẹlẹ́bọ irú ẹ̀sìn wo ni wọ́n ń sìn tó fi di pé èèyàn ni wọ́n fẹ́ pa láti rúbọ ẹ̀sìn ẹbọ ṣé ẹ̀ lẹ́ni káwọn padà wá máa ṣe ẹ̀yin ọmọ ẹlẹ́bọ òye tó pọ̀jù nínú yín ìlú èbó lẹ sá lọ o níbi tí ẹ̀jẹ̀ èèyàn ti jọ wọ́n lójú tẹ́ẹ̀ tí mọ̀ pé wọn ò lè pa yín nípakúpa ẹ máa bọ̀ nílé ẹ wá padà sí ibi irú nǹkan báyìí kẹ́ ẹ ṣe bí Ọdẹ́rìnlọ ẹ̀yin ọmọ ẹlẹ́bọ yìí tẹ́ ẹ wà lamẹ́ríkà tẹ́ wà London tẹ́ wà Germany tẹ́ ẹ kò chain ọrùn ẹ tó lẹ̀kẹ̀ ọrùn ẹ tó lẹ̀kẹ̀ ọwọ́ ẹ máa sọ ẹ sọ Yorùbá ẹ sọ tì èbó ẹnu yín kò dáa ẹ tó owó ẹyọ ẹ tó sọ́rùn ẹni ọyá ẹjá padà lé ẹ̀yin lọ dúró sílùú èbó níbi tí wọ́n ti value ẹ̀mí èèyàn ẹ wá ń pe àwa táwa wà nílẹ̀ Yorùbá síbi ẹ̀sìn ẹbọ ìbọ̀rìṣà tí ò value ẹ̀mí èèyàn tẹ́mi èèyàn ọjọ́ lójú ẹ dákun ẹ̀yẹ èèyàn bàbá Ọdẹ́rìnlọ according to ọmọ ilé Ọdẹ́rìnlọ I am quoting now according to ọmọ ilé Ọdẹ́rìnlọ tó jẹ́ ìkan pàtàkì ní ọmọ ilé Ọdẹ́rìnlọ wọ́n fi ọmọ bàbá wọn 6 àti ìyàwó bàbá wọn tó lóyún wọ́n fi ṣètùtù báwo wọ́n ṣe wọ́n dá wọn dùbúlẹ̀ dáwọn bandit ṣe máa ṣe gẹ́lẹ́hùn wọ́n dá wọn dùbúlẹ̀ wọ́n wá dúnbù ọmọ Ọdẹ́rìnlọ 6 àti ìyàwó rẹ̀ tó lóyún sẹ́mi pé kò sí scan kò sí ultrasound nígbà náà àmọ́ iye tí ń bẹ nínú ìyàwó yẹn ó lè jẹ́ ọ̀kan ó lè jẹ́ bèjì ó lè jẹ́ bẹ̀ta ó lè jẹ́ bẹ̀rin ó lè jẹ́ bàrún ó lè jẹ́ bẹ̀fà ó lè jẹ́ bèje ó lè jẹ́ bẹ̀jọ ó lè jẹ́ bẹ̀sán ó lè jẹ́ bẹ̀wá èmi rí ẹ tó bí bèjì rí mo rẹ̀ tó bí mẹ́ta mo rẹ̀ tó bí mẹ́rin mo rẹ̀ tó bí 8 tán pè ní ìyá ọlọ́mọ 8 nílùú tèmi mo wá gbọ́ pé ẹnìkan bí 10 lẹ́ẹ̀kan náà nílọrin wọ́n fi ń pè bẹ̀ ní ìta gómọ̀ èdè haúsá ni 10 níjẹ́ gómọ̀ sọ jẹ́ wípé ọlọ́run ló mọ iye èèyàn tí wọ́n fi ṣètùtù lára aláboyún yẹn ṣùgbọ́n èyí tó ṣe é kà ó ní pé wọ́n mú odidi ọmọ 6 láìṣẹ̀ àti ìyàwó tó lóyún ó sì keje bó wọ́n ṣe pa wọ́n ẹ̀yìn ẹlẹ́bọ bàbá yìí ní ó ní ọmọ bàbá àwọn náà ní Ọdẹ́rìnlọ ọmọ rẹ̀ 6 àti ìyàwó rẹ̀ tó lóyún ó sì keje wọ́n dá wọn dùbúlẹ̀ wọ́n dúnbù wọn wọ́n tún lè withstand kí wọ́n gbé igbá síbi ọrùn wọn báyìí láti fi gbé ẹ̀jẹ̀ wọn ló kọ́ pé wọ́n fẹ́ ṣẹbọ èkuru apẹ̀rẹ̀ 7 ìsàn apẹ̀rẹ̀ 7 àti ẹ̀jẹ̀ odidi èèyàn 7 tó ju 7 lọ torí pé aláboyún bẹ́nu wọn tó sì keje táàmọ́ iye ọmọ tí ń bẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi pé èkuru àti ìsàn yẹn according to bàbá yìí ní Ọdẹ́rìnlọ èkuru ni wọ́n fọ́n káàkiri wọ́n wá ní gbogbo ibi tí èèrà bá ti ń gbé èkuru yẹn dé ibẹ̀ ni Ìbàdàn fẹ̀ dé okay now ẹ̀sìn tó lè ní kéèyàn dájú ọmọ téèyàn bí ẹ̀sìn tó lè ní kéèyàn dájú ìyàwó èèyàn tó wà nínú oyún ṣerú ẹ̀sìn bẹ́ẹ̀ ó wulẹ̀ ṣàánú ọmọ ọlọ́mọ téèyàn ọjọ́ kan rẹ̀ yàn if bàbá Ọdẹ́rìnlọ according to this man if he could sacrifice his own 6 biological children including his own pregnant wife kéèyàn bá lè sacrifice ọmọ tó bí àti ìyàwó rẹ̀ tó lóyún yára kéèyàn bá lè sacrifice ọmọ tó bínú ara rẹ̀ 6
àti àwọn rẹ̀ tó lóyún tó èsì keje nítorí kí ìlú ó lè tùbà kó lè tù sí àbí kí ni irú ẹni bẹ́ẹ̀ ṣérú ẹni bẹ́ẹ̀ ò ní dájú ọmọ ọlọ́mọ àbí àwọn ìyàwó tó lóyún ìbéèrè tẹ́yìn ẹlẹ́bọ nídìí láti fèsì ení tábà wá rí àwọn kan tí wọ́n lè jẹ́ bandit tí wọ́n lè mú ọmọ ọdẹ́rìn lọ mẹ́fẹ̀ẹ̀fà àti àwọn rẹ̀ tó lóyún tí wọ́n lè dá wọn dùbúlẹ̀ dá ọ̀bẹ dé wọn ní ọrùn gba ẹ̀jẹ̀ wọn sínú gbá nítorí pé wọ́n fẹ́ fi po èkuru àti ìsàn ẹ dákun sáwọn bandit ìjọ náà tí ẹ dúnbú àwọn èèyàn ṣé wọn ò ní máa reproduce sáwọn náà ò ní máa bímọ sáwọn àrọmọdọ́mọ wọn kọ́ sẹ́kùn lẹ́ǹsìn náà di bandit báyìí ibẹ̀ mo ní ibo ni ká trace banditry ibo ni ká trace ẹ̀ sí ibi ẹ̀sẹ̀ ẹbọ ni ibo ni ká trace human sacrifice ìfènìyàn rúbọ ibo ni ká trace ẹ̀ sí ibi ẹ̀sẹ̀ ẹbọ ni ibo ni ká trace blood shedding mímọ́ ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ibo ni ká trace ẹ̀ sí ibi ẹ̀sẹ̀ ẹbọ ni according to àwọn èèyàn Ọ̀dẹ́rìnlọ nínú ìsìláàmù tiwa o ọlọ́run tó ní ká Allah tiwa tó ní ìwọ Ibrahim lọ dúnbú ọmọ rẹ fún mi nígbà tá ànábì Ibrahim mú ọmọ rẹ yọkan ṣoṣo débi tí ó ti dúnbú rẹ Allah òjò dúnbú rẹ o Allah fi àgbò rọ́pò làwọn fi ń sọdún òdùnnú tí ń jẹ́ ọdún iléyá o ẹ dákun ṣé bàbá Ọ̀dẹ́rìnlọ tó lọ fi àwọn ọmọ rẹ̀ ṣètùtù ọlà fún ìlú tó lọ fi àwọn rẹ̀ aláboyún ṣètùtù fún ìlú according to bí bàbá yìí ṣe sọ ṣé kò lánàá ni ṣé àwọn èèyàn nígbà náà ṣé ọ̀dájú gbogbo wọn ni ókè ẹlẹ́bọ àti gbogbo ẹni tó bá yípo ẹlẹ́bọ ọ̀dájú ni wọ́n máa ń yà àbí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣẹ́sìn tẹ́ ń pè àṣìkáwá ṣe ni ẹ̀ẹ́dọ́ bojú bàbá wa Alhaji Laji Abbas ọmọ wọn ní Òkè Adú ẹ wà bá wa yanjú tàn yìí sóòótọ́ ni àbírọ́ ṣùgbọ́n ń táwa mọ̀ ni wípé nítorí jẹ́ pé ọmọ oní nǹkan gangan lọ sọ̀rọ̀ ọmọ Ọ̀dẹ́rìnlọ ni bàbá yìí torí ìlà Ọ̀dẹ́rìnlọ ìlà ojú Ọ̀dẹ́rìnlọ ìlà àwọn ilé Ọ̀dẹ́rìnlọ ó ní láti ń bẹ lójú bàbá yìí o èmi sọ tèmi pé ẹ̀sìn ẹbọ ẹ̀sìn ìpààyàn ni wọ́n tàn máa pariwo ẹ̀sìn ẹbọ ẹ̀sìn banditry ni ẹ̀sìn ẹbọ ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ni ẹ̀sìn ẹbọ ẹ̀sìn ìfẹ́ èèyàn ṣe tutù ni o ṣé àwa náà ti gbọ́ báyìí ẹja gbọ́ padà lẹ́nu bàbá ilé ẹ̀kan sí kẹ́yìn wá pè wọlé Alhaji Laji Abbas kọ́ ọmọ yanjú tàn tó bá wà ń bẹ́ o èmi ti sọ tèmi o. tó lọ sí Olúpọ̀nà gbàtọ́jú Olúpọ̀nà wọ́n fi jẹ olóòdè Olúpọ̀nà bẹ́ẹ̀ èèyàn lẹ́lẹ̀ tó dé yìí o ẹ̀já fi jẹ olóòdè wọ́n gbàgbà jẹ olóòdè Olúpọ̀nà. sẹ́dẹ̀ báyìí pé ara jagunjagun yìí balẹ̀ bàbá kúrò bẹ́ẹ̀ wọ́n lọ lé ràn láti ràn wọ́n lọ ilé Ògbó ibẹ̀ ni wọ́n ti gbọ́ wípé Ìbàdàn tú kúrò wọn kí babaláwo dífá pé kò ní Ìbàdàn sì fún babaláwo gbé fásánlẹ̀ ó gbé fájàlẹ̀ Ifá sọ̀hún ó ní apẹ̀rẹ̀ kúrú méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje ní ìbò Ìbàdàn tí Ìbàdàn fi kún wọ́n ti rí apẹ̀rẹ̀ kúrú méje wọ́n rí apẹ̀rẹ̀ ìsàn méje ó kàn odidi ẹni méje alùpùpù yẹn kọ́ dẹ́nu bàbá mi nínú kú ọmọ bíbí inú rẹ̀ bẹ́ falẹ̀ ìyàwó rẹ̀ tó lóyún nú ó fi sí keje wọ́n dún wọn wọ́n fi gbàgbé ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi fọ́ ìkúrú àti ìsàn wọn wá ní kí wọ́n fọ́n pé ibi tí èèrà bá fẹ́ gbé ìkúrú dé ibẹ̀ ní Ìbàdàn fẹ̀ dé wọ́n ṣe bẹ́ẹ̀ síbàdàn ti fẹ́ parí lónìí Ìbàdàn fẹ́ parí so ogun 145 ní gbogbo tí bàbá jà ṣùgbọ́n ogun mọ̀ ní gbàgbé tí gbogbo wa fi lè máa rántí rẹ̀ ní ogun Òṣogbo ogun Fúlàní Òṣogbo tó bá kù bíi kìlómítà méjì tí ó dojú ogun títí ń lọ jagun ẹyẹ léjìká ọdẹ lódò ẹyẹ léjìká rẹ̀ ń fò lọ yóò lọ wo ojú ogun yóò kàyé wọn bó bá jẹ́ pé yọgọrùn lọ wà bẹ́ẹ̀ yóò sọ fún Ọdẹ́yìnká torí ẹyẹ lé ń gbọ́n tọdẹ lọ sọ ọdẹ lọ sì gbọ́n tẹyẹ lé ń sọ yóò sọ fún yín pé àwọn èèyàn ọgọ́rùn ńlọ lọ bá jago yóò mú ọ̀pá wọ̀ rẹ̀ yóò pe àwọn kankan àtàwọn kankan sí yóò fi nalẹ̀ irun mọ́lẹ̀ bí 500 ló dìde sẹ́nìkan lè dé èèyàn márùn mú àwọn aṣẹ́ tí ọ̀pá yẹn sí. ẹ jẹ́ kí n yanjú àárín kẹ́yìn tó pè wọlé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sẹ́ẹ̀rí ogun Òṣogbo tí Ọ̀dẹ́rìnlọ ogun Fúlàní Òṣogbo Ọ̀dẹ́rìnlọ ṣẹ́ kìí ṣoògùn ló fi ṣẹ́ kìí ṣẹbọ ló fi ṣẹ́ strategy ló fi ṣẹ́gun yẹn ẹ lọ béèrè tán bàbá Ọ̀dẹ́rìnlọ ogun 145 lọ́jà according to àwọn ọmọ wọn ṣùgbọ́n ogun tó pàtàkì jù tó sọ di champion tó sọ di hero ogun Fúlàní Òṣogbo òun lọ ṣẹ́gun Fúlàní Òṣogbo ogun kan ló fi ṣẹ́ ètùtù kan ló fi ṣẹ́gun Fúlàní Òṣogbo ẹbọ kan ló fi ṣẹ́gun Fúlàní Òṣogbo kí ló fi ṣẹ́gun Fúlàní Òṣogbo strategy báwo àwọn Fúlàní ẹṣin ni wọ́n máa gbòòrò jagun tí wọ́n fi máa lé egun tí wọ́n máa lágbára ṣùgbọ́n ẹṣin kì í rìnà lóru ìyẹn ni wọ́n wá rò pé àwọn Fúlàní yìí lóṣogbo
ẹ méjì àbáwọn ìjà láàárọ̀ ìjà lọ́sàn mọ́ o wọ́n wé ni wa tó bẹ́ẹ̀ kí láwàá ṣe wọ́n rúbọ agbára ẹbọ ọ̀ka wọ́n ṣe tutù agbára ètùtù ọ̀ka gbogbo ògùn tọ́bẹ̀ yìí lọ ní agbára rẹ̀ ọ̀ka o ó wà wípé ẹja lo brain sẹ́ǹpẹ̀ làákàyè wa ọlọ́run forí tọ́pọ̀ ọbẹ̀ làákàyè rẹ lè ṣiṣẹ́ dóògùn lò tó ọba mọ làákàyè rẹ lò ọdẹ ìlọ wa lo làákàyè pé ebẹ́ sì làwọn fúlàní fi máa jagun wọ́n níbẹ̀ ni òru ni ẹja lọ bá wọn jagun ẹsẹ̀ èrí nẹ lóru yìí tọ́dẹ̀ ìlọ fi ṣẹ́gun fúlàní Òṣogbo nìyẹn èé ṣẹbọ èé ṣètùtù èé ṣoògùn ọ̀yá ẹ bá ń ṣojú òkú lẹ̀ 08038052812 nọ́mbà tẹ́bi kò wọlé nu ẹ bá bẹ́ẹ̀ bú o ẹ jẹ́ àyànjú ọ̀rọ̀ ni ẹ̀yin ẹlẹ́bọ ń tẹ̀ ń pè wá sí kò lè wẹ́ẹ̀kì wàláì kò lè wẹ́ẹ̀kì ẹ rí pé ìbá ń lo Kùránì ìbá ń lo hadithi èyí tí mo bá ń lò náà ni ọ̀rọ̀ yín ọ̀rọ̀ Ifá náà la bá ń lò wọ́n ní Ìbàdàn tú ọ̀dẹ́ yìí lọ ní kí láá ṣe tí Ìbàdàn fi kó padà wọ́n ní ẹ mẹ́jà ṣe méjì ẹja bí fálẹ́rẹ́ Ifá ni wọ́n wá apẹ̀rẹ̀ ìkúrú méje apẹ̀rẹ̀ ìsàn méje àtòdìdí ẹni méje èèyàn méje wọn fi rúbọ Allahu Samad wọ́n rí ìkúrú méje apẹ̀rẹ̀ méje wọ́n rí apẹ̀rẹ̀ ìsàn méje wọn ò rí èèyàn gbogbo àwọn tó wà níbẹ̀ nígbà náà gbọ́n wọ́n lè fààyàn tí a lẹ̀ o àbádọ́yìn lọ tó ń láàánú ìlú lọ bá kó gbọ́ ọmọ tí ẹ̀mẹ̀ fẹ́fà tó bí oko wọn lẹ̀ wọ́n ní kéèpé èèyàn méje ni Ifá ní káwọn padà nù káwọn orúbọ ó ní ẹmúyàwó ohun tó lóyún sí keje ẹwọ ìwọ ọ̀dájú àwọn tí wọ́n á pa àwọn èèyàn yẹn kí náà ṣe wọ́n dúnbú wọ́n tó gbé ẹ̀jẹ̀ wọn sínú gbá àwọn kan ní ọ̀fọ̀ mú àwọn tí wọ́n fẹ́ dúnbú ẹnìkan ní ó gbé ọ̀bẹ lé àwọn èèyàn lọ́rùn ẹnìkan ní ó gbé igbá tí wọ́n fi gbé ẹ̀jẹ̀ àwọn èèyàn níta yẹn lẹ́bọn ní apàdà sínú 08038052812 ọ̀rọ̀ Muhammad ọ̀rọ̀ amúfóònù yẹn 08038052812 ọ̀yá ẹjájọ wò ó ṣẹ̀ṣẹ̀ ẹbọ yìí sọ́yẹ kéèyàn padà bẹ̀ sọ́yẹ yìí orí bá kàwé ẹ̀rí bó ṣe rò Muhammad ẹ̀sẹ̀ ẹbọ ọ̀yá ẹjájọ yẹjú ẹ̀ ẹ̀fún fóònù ẹ̀lú lọ́dún ẹ̀sẹ̀ ẹbọ ọ̀yá máa kò wọlé 08038052812 ẹ̀sìn ẹbọ òun lẹ̀sìn pààyàn ó tó ní wọ́n máa pààyàn ó wọ́n máa fèèyàn rúbọ ó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ọ̀yá ó hello salaam alaikum hello salaam alaikum àgbọ̀n tẹ́ ń sọ ó 08038052812 ẹ̀sìn ẹbọ ẹ̀sìn pààyàn èyí tẹ́ bá ń gbọ́ wa láti outside Nigeria +2340838052812 ẹ̀yin náà dá sí ètò yìí wípé ṣé ẹ̀sìn sọ́yẹ ká lè padà bẹ̀ ẹ̀sìn tọ́lọ́run ti yọ wá ẹ̀sìn tí wọ́n fi èèyàn rúbọ tí wọ́n ń bú èèyàn àṣẹ banditry aṣọ ti bẹ̀rẹ̀ tipẹ́ torí Ọlọ́run áníkà padà síbi ẹ̀sìn àbáláyé tí ṣe ẹ̀sìn Islam áníkà padà síbi ẹ̀sìn àánú tí ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tó ní ẹ má pa aláìṣẹ̀ ẹni tí ẹ palẹ̀ ní tóun náà bá mọ̀ pa àyàn àwọn ọmọ mẹ́fà tó dẹ́yìn lọ fi ilẹ̀ pé kó fi ṣètùtù Ìbàdàn àti ìyàwó tó lóyún ṣéyẹn náà bá sógbójú mu sọ́báwọ̀ ọmọlúàbí mu sọ́bá àwùjọ mu ọ̀yá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. hello wọ́n dùn wọlé yìí ní orí gbé o 08038052812 hello wọ́n dàbẹ̀ ni pé kọlù ìfẹ́ ríbá kan lé ní o ṣùgbọ́n tọ̀ agbọ́dọ̀ Ọlọ́run pé gbogbo wa ti gbọ́ wípé ẹ̀sìn ẹbọ ẹ̀sìn ìpànìyàn ní o àwọn ẹlẹ́bọ kàn claim victimhood ní o ẹ̀sìn tó ní kí wọ́n máa pààyàn òun ni ẹ̀sìn tí wọ́n ní ká padà wá ṣe yìí o ẹ̀sìn eléyìí ọmọlúàbí kan kò gbọdọ̀ ṣe ẹ̀sìn ẹbọ o iná gbogbo wa gbọ́ yìí o wípé níjọ́ tí wọ́n ní Ìbàdàn fẹ́ tú Ifá ní kí wọ́n wá apẹ̀rẹ̀ ìkúrú méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje wọ́n fi rúbọ wọ́n rí kú wọ́n rí sàn wọn ò rí èèyàn àwọn ọmọ bàbá ní bàbá kólẹ̀ ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó bí ló kólẹ̀ o àtìyàwó rẹ̀ aláboyún hello salaam alaikum wa alaikum salam ta ló bá a sọ̀rọ̀ yes sir Kọ́símù sẹ́ni Abu Aisha sáyìn náà gbọ́ program àṣírí ti tú
wọ́n níjọ́ tí Ìbàdàn fẹ́ tú wọ́n níjọ́ tí Ìbàdàn fẹ́ tú wọ́n ní wọ́n wá eku méje ìsàn méje èèyàn méje wọ́n dẹ̀ dùn fún àwọn èèyàn yẹn ni Ifá ló sì ní kí wọ́n ṣe bẹ́ẹ̀. Allah. Tọ́ káwọn èèyàn kúrò níbi ẹ̀sìn tí ń pèyàn síbi fífìyàn rúbọ. Alhamdulillah alhamdulillah jazakumullahu khairan ẹ ṣé àmín Allahu akbar alimam abẹ́ rí pé ó lágbára báyìí ẹ̀sìn wá ní kí wọ́n máa pààyàn ó ní wọ́n wá apẹ̀rẹ̀ èkú méje apẹ̀rẹ̀ ìsàn méje odidi ẹni méje eyín ní jẹ́ ẹni bá ó tẹ̀ tó wá sọ́lá sọ délẹ̀ pé wọ́n ní wọ́n dúnbú wọn ni wọ́n dúnbú àwọn ẹni ẹlẹ́ni Allahu akbar wọ́n dúnbú aláboyún àwọn òsásì lajúlẹ̀ ṣé irú ẹ̀sìn èyí náà wà ní ẹ̀sìn tẹ́mọ̀ pẹ̀lú sí pé ká wá sìn adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run o táwọn èsì ẹlẹ́bọ o tó gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ kú onídìí ẹ̀sìn tí bá ń pèpè sí kẹ́ máa fèèyàn rúbọ ẹ kú onídìí ẹ̀sìn tí bá ń pèèyàn sí di ìdọ̀tí ẹ kú onídìí ẹ̀sìn tí bá ń pèèyàn sí bí mímọ̀ fèèyàn ṣe tutù Ọlọ́run sọ wá pààyàn o ẹ̀sìn tó bá ní wọ́n máa pààyàn kì í ṣẹ̀sìn àlùbáríkà o ẹ̀sìn tó bá ní wọ́n máa fèèyàn rúbọ kì í ṣẹ̀sìn orí tó lórí ilé máa ń sìn o Ọlọ́run adúpẹ́ o táwa kì í ṣe pààyàn o ìsìláàmù sọ pé kẹ́ ẹ pààyàn o ìsìláàmù ní kẹ́ ẹ fìyàn rúbọ o ní tí ìsìláàmù sọ ni wípé ẹ má ta ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́ o ní tí ìsìláàmù sọ nìyẹn o tọ̀ ẹbọ rúrú òun ló ní kí wọ́n máa pààyàn o Ọlọ́run kó ṣọ́ wa bẹ̀ kó ṣàánú wa kó gbàdúrà wa o tọ̀ a pe Alhaji Laji Abbas ṣàkíyèsí pé ọ̀rọ̀ ìtàn ló délẹ̀ yìí o ẹ bá wa wádìí ìtàn yìí kẹ́ ẹ sọ ìtọ́ bá jẹ́ òdodo bẹ̀ fún abọ́fẹ́ kó jẹ́ pé ó ti yé àwa o àwa ti mọ̀ pé ẹ̀sìn ẹbọ ṣíṣe ẹ̀sìn ìpààyàn ni ẹ̀sìn banditiri ni o kì í ṣe pé ìlà ń sọ ẹ̀rí náà mú wá fún àyè ẹ̀rí ni ẹ̀rí tó lóòlù tó yẹ pé tó bá róbìn àfikọ́ sápá ẹ̀rí nìyẹn náà wọ́n pààyàn wọ́n dẹ̀ tún máa gbé orí rẹ̀ káàkiri ìkànnà tó gbọ́ yìí o látọ̀dọ̀ àwọn ìdílé bàbá wa Ọdẹ́yìnká Ọdẹ́rìnlọ wọ́n fi odidi ọmọ 6 àti aláboyún wọ́n fi sìkeje wọ́n fi wọ́n rúbọ ọ̀nà wo nígbà pa wọ́n dùnbù wọ́n da ọ̀bẹ dé wọn lọ́rùn wọ́n dùnbù wọn kódà wọ́n tún lè withstand láti fi igbá gba ẹ̀jẹ̀ wọn Ọlọ́run gẹ́gẹ́ tó wá dá Ìbàdàn èèyàn mélòó lọ́lọ́run pa kó tó sọ̀bàdàn Ìbàdàn ọwọ́ pé Ìbàdàn tú ẹ̀yìn fẹ́ kó kún padà ẹ pa àyàn 6 ẹ pa olóyún sìkeje tá àmọ́ iye ọmọ tó wà nínú olóyún ẹ torí pé kò sí ọ́tá sáàdì ìgbà yẹn tọ́ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ táwò sí nínú ẹ̀sìn pààyàn adúpẹ́ lọ́dọ̀ rẹ tá a sọ̀pọ̀tì ẹ̀sìn fìyàn rúbọ o assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.